ẹ̀kálẹ́ irúnjà àfihànsó ló ń kí yín pòfẹ́sọ̀ fún àwọn atúrọ́ tàbí èlùbọ́ yán kan bí ọgbẹ́ láti iléeṣẹ́ ojúkòkòrò evangelical ministry orí òkè kòmátà gbàù lójú ọ̀tá tó ń wò mí tẹ̀gbintẹ̀gbin gírígé ní 11 minutes to 85:30 lù ní iwájú ilé Taye Currency. ẹ ṣé bí ẹ ti ṣe serious bí òkú ológbò láti gbọ́ ìròyìn kùmọ̀kùmọ̀ náà. àṣírí ọmọ àlè tí Saheed Òṣùpá bí sí ìlú Ghana ti tú sí Esa-Proud lọ́wọ́ o. ìyànbá ńlá bára ọwọ́ ẹ̀bẹ̀ sí àwọn oníròyìn àgbáyé pé kí wọ́n má jẹ́ kí màmá Jádesọ́lá ìyàwó òun mọ àṣírí náà nítorí pé òjé tí ó wà níbẹ̀ ni wípé òun kò bímọ rí ni àwọn fi jọ ń flow. pátá gbàmọ́lẹ̀ tó pákéjì ni. ọba Kútọ̀nù bínú sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. ó wí pé kí ni ìdí àti ìtumọ̀ tí àrùn kòrónà kò fi dé ìlú Badagry. ilé nílọ́ọ̀kì ọjọ́ sátidé oṣù tó kọjá yìí ni màmá wa Fúnmi Àjọmọ̀lé fi àkọ́bí ọmọ àlè tí mátàgbàmọ́lẹ̀ bí sí ìlú Ghana hàn ní ẹ̀gbẹ́ típà kan tí kò ní ilẹ̀kùn méjì. ẹ ṣé bí ẹ ti ṣe serious bí àkọ́bí Mùsù tí ẹ̀ ń gbọ́ ìròyìn kùmọ̀kùmọ̀ náà. màmá ṣì wá bínú tán látàrí ìwà àìbìkítà tí Saridon Papa hù láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. màmá wa lálùbáríkà tí gbogbo àwọn olóríire mọ̀ sí Fúnmi Àjọmọ̀lé tí wọ́n ń bá ní ta ilé tí wọ́n ń ta ilẹ̀ tí wọ́n ń ta òkúta àti yanrìn sọ wípé ọjọ́ lọ́jọ́ tí Saridon Papa fún Gàmbàrí kan tí ó ń ta èédú lóyún ní gáràjì àwọn oníyanrìn ní ìsàlẹ̀ Ológunfe ní iwájú ilé onímàálù ní ìlú Adamawa. Happy birthday to you Samuel Famakinwa Love. ìgbà ọdún kan ni ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ò ní kú àwọn tó kù náà ò ní kú tó o bá ń gbọ́. Samuel Famakinwa Love àwọn ẹbí Famakinwa ló ń kí ẹ àti mọ́mí àǹdàdì. ẹ má gbàgbé pé ọjọ́ òbí tí Famakinwa Samuel Love ń ṣe lénìí kí ẹ fi nǹkan ránṣẹ́ sí i. Olóyè Kúnlé Àfọ́ọ̀dù tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí onísinimá ọmọ Afọláyan gbé oríyìn fún màmá wa Àjọmọ̀lé pé iṣẹ́ ńlá lẹ ṣe lórí ti Saheed ọba orin tí ẹ ṣe lórí ti Saheed ọba orin tí wọ́n sì tún pàdé ní ẹ̀gbẹ́ típà ní ọdún 2020 yìí. ìjọba àpapọ̀ wá ṣe ìlérí tí wọn kò ní múṣẹ pé Àlàbí ọmọ àlè ọmọ mátàgbàmọ́lẹ̀ yóò bẹ̀rẹ̀ iléèwé àkọ́bẹ̀rẹ̀ ní ìlú Òṣogbo ní ọjọ́ Jímọ̀ yìí kí ó tó di pé àrùn coronavirus kásẹ̀ ńlẹ̀. ẹ ṣé bí ẹ ti ṣe nífẹ̀ẹ́jú tó sí ọ̀rọ̀ tí kò kàn yín bíi pé ẹ̀yin lẹni ọmọ náà. màmá wa Àjọmọ̀lé wá já wa sí orin tí Saheed kọ níbi ọdún mẹ́rin kan sẹ́yìn lórí rédíò pé ìtàn mi wúlẹ̀ ló sọ mí di bàbá ọmọ pé ọ̀rọ̀ ọmọ àlè tuntun yìí ló bí orin náà lákòókò tí ọba Aláàfin Ọ̀yọ́ ń fi àwọn ọ̀kọlà mélòó kan jẹ oyè Máyégún of Pankẹ́rẹ́. ìròyìn kúmọkùmọ lẹ̀ ń gbọ́ ẹ má sọ di ìjà. ọba Badagry wá mú dá ààrẹ orílẹ̀-èdè yìí lójú pé bí ìjọba Buhari bá lè fi owó tí ó tó bílíọ̀nù mẹ́rìndínlógójì ránṣẹ́ sí òun sínú àkáǹtì ọ̀hún lódidi láìsí àní-àní kí ó tó di aago 7 àárọ̀ ọ̀la òun yóò rí i dájú pé gbogbo àwọn olóyè Badagry ni yóò ti ní àrùn kòrónà pátápátá àti àwọn ọmọ líle tí wọn kò kọ ikú tàbí làásìgbò òjijì. olóyè Saheed Òṣùpá ọmọ ńlá
fi owó tó tó ẹgbẹ̀rún 10 sílẹ̀ fún àáfàá Ṣéhù Bílálà pé kí wọ́n bá òun fi ka tàbátì àdá fún àwọn asọmọdèrò ẹ̀yìn tí kò fẹ́ kí Àlàbí ọmọ àlè tuntun yìí kí ó gòkè. Ó fi kún wípé Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ bá òun pe ọmọ náà wá ni nítorí wípé òun kò bí ọmọ rí àfi bíi pé èèyàn rí ìgbín he. Ẹ kú ọdún, ẹ kú ìyèdún, a ó ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé. Olóyè Tàfàṣégò ló kọ ìròyìn yìí nígbà tí Ọláìyá Igwe tú ní èdè Ìṣẹ́yìn sí ti Kàlàbà. Èmi ọmọ yín olórí bí ìlú Ègùn aborí pé eégún lẹ́rìn-ín ni ó kà á flankly sí ojú ìwòran yín. Gbogbo wa ni kí ẹ mú o. tó tí wọ́n bá bi yín léèrè wípé ta ló ka ìròyìn kúmọkùmọ sí etí yín lágànyàn kẹ́ ẹ pé pòfẹ́sọ Ògúnléjà Wúdẹ̀ ni aláṣejù bàbá Jẹ́nrọ́lá ọmọ akọgun ń ṣèpátá ọmọ rẹ̀ ń ṣèlè ìyókù tún di ní ọjọ́ méje ẹ máa wúkọ́ o tàbí ilé yín ni kí ẹ máa gbé o. Ẹ subscribe, ẹ comment, kí ẹ share. Kò sí ohun tó náà yín kí ẹ kàn tẹ subscribe pinnu tí ẹ bá ti wo ìròyìn kúmọkùmọ tán. Ṣé ẹ mọ̀ wípé ìrànlọ́wọ́ yín ló ń gbé ìròyìn kúmọkùmọ sókè? Ẹ jọ̀wọ́ gbogbo ẹni tó bá ti subscribe pátápátá ọmọ aya ọkọ kò ní kú lọ́wọ́ yín. Ẹ ṣé o.